ètò Miliki Express náà lẹ́ṣin wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé àwọn àlejò wa wọ́n sì ń bẹ́ńbì ìtajọ́ ń sọ̀rọ̀ nípa ká máa ṣoge ká máa wàṣọ ẹlòmíì ó lè jẹ́ pé bóyá lára bí ara mi báyìí ni bóyá kò lára púpọ̀ jù náà àwọn ẹlòmíì aṣọ ẹni tó bá sanra jù wọn lọ́lọ́ máa wọ̀ ẹlòmíì ò tiẹ̀ mọ nǹkan tó tẹ̀ ń jẹ́ fashion ok bóyá bí mo ṣe rí yìí o bóyá aṣọ tó yẹ kí n máa wọ̀ léléyìí o bóyá kò tẹ̀ yẹ kí n máa wọ̀ eléyìí ni o ẹ mọ̀ àwọn àlejò wa tẹ̀sí wá níbẹ̀ láti bá àyàn lọ́nà bí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ẹ kú jókòó sáà ok à ń bèrè kí ni fashion àbí àwọn ti sọ tí wọn ó tẹ̀lé pé well ok gẹ́gẹ́ bí ọ̀gá iléeṣẹ́ Dan SMC kí ni ká máa ṣoge kí ni fashion kí ló jẹ́ sí yín. Gẹ́gẹ́ bí ẹnìkan fashion sí èmi màá ní pé fashion is life. Okay. Fashion is beauty and beauty is fashion. Okay. Bí ó ṣe sọ tẹ́lẹ̀ pé fashion ti kọjá pé a kàn ń wọ aṣọ sí ara lásán. Fashion is in everything we do. Okay. Wípé ní báàgì àgbẹ̀ sọ́wọ́ ìròrí aṣaralóge àti ogbó ojú àti ìtawọ̀ sọ́wọ́ báńgì gbogbo fashion ni gbogbo ẹ̀kọ́ ní different aspects tó ká kú mú pé òun fẹ́ ṣe. Àtọ́ ń ṣe báàgì àǹkárá tó ń ṣe báàgì tó ń ṣe bàtà gbogbo ẹ̀. There are different aspects of fashion. One fashion fún ara ẹ̀ on its own is life. Pé kéèyàn jẹun sẹ́nu ìyẹn is one constant fact of nature. Wọ́n ká bọ̀ oúnjẹ kúrò ń bẹ̀ kéèyàn ti wọṣọ sára kára má gbófo ló kù. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti wọṣọ pé mo wọ aṣọ báyìí aṣọ yìí dẹ̀ dáa láti pé aṣọ yìí dáa pé ó tún rí ìmíì lára èyí máa dáa wọn àkẹ́kọ̀ọ́ báyìí from there ó ra ilé ó tún jọ̀la wọ́n àtún dáa bí ó ṣe ń lọ nìyẹn. Fashion ni ohun tí ó ń wọlé lójú tí ó dẹ̀ dá fún ẹ̀mí àti ara. Torí pé aṣọ mi ò ní pé ó ní ẹ̀mí tiẹ̀ ṣùgbọ́n aṣọ fún ọmọdé gan fún ọdún ó pè àwọn òbí nígbà míì pé kí wọ́n ṣá raṣọ fún ọmọ náà kọ́ lè ní ìgbàlọ́ pé tí wọ́n kò rí màtá ṣùgbọ́n àwọn fashion is life. Oníkàlùkù mu lọ́tọ̀ọ̀tọ̀. Lókùnkùn dùn ní lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ ibi ìtọ́jú ń bọ̀ yìí ẹlòmíì àti máa sọ mọ́mí my shoes mọ́mí my clothes. Àwọn ẹ̀gbọ́n ti ṣe aṣọ ọmọ àti ọkọ àti ìyàwó sílẹ̀ ní ìṣẹ̀mọ́ ti ṣe sílẹ̀. Torí pé wọ́n fẹ́ kí ọmọ asáré kiri gbà yàbí pé owó wọn wà sí lọ́wọ́ wọn. Wọ́n má di pé àníra aṣọ fáwọn ọmọ yẹn wọ́n dẹ̀ mọ gbé kébi mo rántí gbà yẹn táwọn mọ́mí àti dádì bá ra aṣọ kápọ̀ tẹ̀ má ra aṣọ ọdún fún wa náà bọ̀ tábà tí rà mọ́mí ya ọdún mà ti ń bọ̀ tábà tí ra aṣọ àti bàtà inú wọn ní dùn onígbà tábà ra aṣọ àti bàtà yẹn kí ni wọ́n á tó bá dùn. Ẹni pé inú ò ní dùn yẹn ẹ̀rọ kan tí fashion máa pé kí fashion is life. Ní ọ̀rẹ́ lè bàjẹ́ tí wọ́n gbaṣọ ẹ̀wà lásìkò tó yẹ àbí kò rówó ṣaṣọ tí ó fẹ́ ní àwùjọ àbí kò rí aṣọ gidi wọ̀ láwùjọ àbí kó wá rówó ṣaṣọ tó ń fẹ́ tó gbé fáwọn tó fẹ́ ràn kọ́ máa ràn dáadáa. So ìbànújẹ́ yẹn òun ni ẹ̀mí ò fẹ́ ẹ̀rọ pé fashion is life. Okay, fashion is life mo láìkì ìdáhùn tẹ̀sí sí ẹ jẹ́ àwọn aṣọ mo rí pé àti fáwọn aṣọ wa àtẹ̀ṣẹ́ dá àwọn aṣọ tẹ̀ṣẹ́ lọ́rọ̀ kò lẹ́sẹ̀ fún àwọn aráalé. Agbádá lè lẹ́yìn sí i ṣàgbádá ọkùnrin náà bọ́bí ẹtú ẹjẹ́ àwọn ẹjẹ́ ká fún àwọn aráalé ní àǹfààní láti rí nǹkan tẹ̀ ń ṣe. Agbádá ọkùnrin lélẹ́yìí ó ní bùbá ní ṣòkòtò. Obìnrin ò lè wẹ́lẹ̀. Ẹ ò pé láyé ìsìn wọ́n ti ń ṣe agbádá fún àwọn obìnrin ní stylish way. Wọ́n ti ọkùnrin lélẹ́yìí. Ọkùnrin lélẹ́yìí. Irú iṣẹ́ kí ló tẹ mú blue fún iṣẹ́ tẹ kó sí? Ó depend lórí olúkálùkù ohun tó bá fẹ́. Bí ìṣe wà ó jẹ́ bí sample. Pé kọ́lọ̀ yìí ó máa lọ pẹ̀lú sky blue tí ó jẹ́ background colour yìí. Blue eléyìí nìkan ló lè lọ lórí sky blue. Oríṣiríṣi ló lè lọ. Ó depend lórí ohun tí ẹranko bá fẹ́. Ẹ bá fẹ́ ká lo navy blue fún yín àbí ká lo the touch of red or ká lo the same colour or black or silver or gold ó depend. Kọ́lọ̀ tó máa lọ jù tó máa gbé aṣọ náà jáde òun làwọn máa ń dàsí pé kéèyàn lò. Ẹ jẹ́ ká wo àwọn tó kù. Bùbá àti ṣòkòtò ló wà báyìí tí wọ́n máa wọ̀ sínú. Wọ́n máa wọ̀ sínú agbádá. Sínú agbádá yìí. So gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀ sí mọ̀ bùbá àti ṣòkòtò yẹn wọ́n lè wọ̀ lásán láìsí agbádá ń bẹ̀. Láìsí agbádá ń bẹ̀.
just like a mini. Bó ṣe kò tún ní plain jù. Lọ pé ó depend ní nǹkan tó bá fẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ó wà stylish tí ó fẹ́ kí aṣọ jáde. Àbí ẹni tí ó fẹ́ kí aṣọ kan wà simple tí òun fẹ́ ariwo. Kó má pariwo. Ló ṣe rí nìyẹn. Okay. Then lẹ́yìn yẹn a tún ní kan sí báyìí tó jẹ́ ara collection tá a fẹ́ gbé jáde. Ó ní àwọ̀ bí àwọ̀ ẹran. Mo like the colour yẹn. Print ni ṣòkòtò yẹn, they call animal print. And it's a loopless strap band. Okay. So then top ẹ̀ náà a mú jáde torí pé ṣòkòtò ẹ̀ jẹ́ àwọ̀ ẹran. A wá fi ṣe design jẹ́ pé ó máa ní design bí the animal. Okay. So that's why the back is a big back. It's a unisex design. It's a big bag that you can wear it wow. and it can ẹ jẹ́ káwọn ará lé yẹn ìyẹn dáadáa. Wọ́n lè ń pẹ́ ìyẹn gangan lẹ́wọ̀ aṣọ yìí wà. Ìyẹn ọgbọ́n ní ẹwà aṣọ yìí wà. Ẹyí dáadáa tó ẹ̀yìn lè kílé tẹ̀wá lè gbé irú ẹ̀yìn tó lẹ́wà yìí kílé tẹ̀ lè gbé síwájú. Design báyìí náà tún wà jẹ́ pé wájú ni tìyẹn wà. Okay. So pẹ̀lú àwájú yẹn ó wá ní ọ̀kan nísàlẹ̀ tẹ́ pé tó bá ṣe ń ṣí ó sì máa níbi chiffon material nísàlẹ̀ tẹ́ pé. Àwọn ṣé ẹ má bínú bí lè ṣe wọ́n ti tó jẹ́ pé ẹ̀yìn ẹ̀ yìí ṣí tóbìnrin bá wọ̀ tó bá kọjá títì káti ṣe gbogbo ẹ̀yìn ó ti jẹ́ gbogbo nǹkan tó ń tọ́wọ́ ti ṣí síta. Tẹ́ bá wò dáadáa bí wọ́n ṣe gbé aṣọ yìí gbogbo inú ẹ̀ àti ọwọ́ ẹ̀ ló wà